wọ́n yìnbọn lu Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Àdìsá Májàsọ́lá bàbá mi ò ní kú ò ní dààmú ò ní fòrò ò ní fìtínà ò ní kó àgbákò àbúrú. Májàsọ́lá Ìgbòho Òòṣà láti ilé lọ ló dénúgbó ló dẹ̀ kọjú bọ̀ sí bàbá ó dẹ̀ yín bá níkùn gbáù ó tájẹ́ ìtìkùn ẹ̀ ni. Ṣé o pé àwọn kan sọ nígbà kan pé bàtà lọ sílé ẹ̀ kinní kan ó wá fo fẹ́ǹsì ó wá fi yarí kùn ó wá fọwọ́ kó ìfun ẹ̀ ó wá ń kó fún lọ ó wá ń kó fún lọ ó wá ń kó fún lọ ó wá kó fún láti Nàìjíríà ó wá kó ìfun lọ sí Kútọnu. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹni tó ń gbà wá ẹ ti dojú ìbọn kọ ẹni tó ń gbà wá Chief Olóyè Sunday Igboho tó ń gbà wá ìkan nínú àwọn ọmọ èrò ẹkùn ó ti dojú ìbọn kọ Chief Olóyè Sunday Igboho ẹ jọ̀ọ́ àsìkò la fẹ́ dáwọ́ ká máa gbàbọ̀dé fúnra wa àsìkò la fẹ́ dáwọ́ ẹ̀ dúró àsìkò wo ni ká fẹ́ dáwọ́ pé ẹni máa ń ṣe wá lóore ká máa gbẹ̀mí ẹ̀ àsìkò la fẹ́ dáwọ́ ẹ̀ dúró ẹ wo ẹ wá nǹkan kẹ́ fìdílé ká wá gbọ́ nǹkan tí màmí Yorùbá wí ká wá gbọ́ nǹkan nípa nǹkan tí wọ́n sọ. sọfẹ ló ṣe odojú ìbọkan Àdìsá ó dẹ̀ jọ ìrù ẹkùn wọ́n dẹ̀ sọ fún ẹ pé ìrù ẹkùn ò ṣe fi lájá lọ́wọ́ ó dẹ̀ jọ ìrù ẹkùn ó dẹ̀ láyà débi wípé ó lọ yìnbọn sí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó dẹ̀ ọmọ kó jọ ìrù ẹkùn àbí wọ́n ní wọ́n ń lọ sí oko láti lọ gba àwọn èèyàn wa kalẹ̀ ó dẹ̀ tẹ̀lé wọn ó dẹ̀ dénú igbó Sunday Igboho dẹ̀ jọ àgbọ̀nrín lójú ẹ àbó jọ òkété no bó ṣe ń wo Sunday Igboho yẹn ó jọ èkùlù tó kàn lè yìnbọn lù ó dẹ̀ yìnbọn lù gbàù no ó dẹ̀ wá wò wípé àwọn obìnrin kan máa bọ́ sí òwàdẹ̀ máa wọ̀n ẹ́ lépè no ó ríro nípa àwọn kan máa sọ ọ̀rọ̀ ìbànújẹ́ sínú ayé ẹ̀ láti máa stamp ẹ̀ tí ó dẹ̀ máa stamp pa tí ó dẹ̀ sí option pé ó máa wú yọ láyé ẹ̀ ó dẹ̀ ró bẹ́ẹ̀ tí ẹ máa ta o àwògùn gbọ́ tí ẹ máa ta àti ẹ máa ipò ó tiẹ̀ dojú bọkọ Àdìsá ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà èló ni wọ́n fún ẹ tí òòrò ijọ́ tí màlà kí lórúkọ eléyín dógún yìí Màlàmí lẹ́yìn ẹ̀ẹ́dógún yìí tó gbówó lọ bá Sunday Igboho ní Kútọnu òòdẹ ẹ̀rọ tí òòrò ijọ́ tí wọ́n gbé hard currency lọ bá Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pé hard currency ní o ta ìran Yorùbá fún wa tó dẹ̀ ní rárá o tẹ́wọ́ máa pàwọn sí Kútọnu yìí ẹ pàwọn sí Kútọnu owó onítalẹ̀ Yorùbá òòdẹ wàá ro ọjọ́ yẹn òòrò ọjọ́ tí ìjà Sunday Igboho sọ wípé òun máa lọ Sunday mo ní kán fi ẹlẹ̀ wọn ò fi ẹlẹ̀ òun á lọ bá Ọlọ́run sọ̀rọ̀ máa fi ẹlẹ̀ tó dẹ̀ kíá yẹn dẹ̀ jáde láyé òòdẹ rántí pé májòkú májèkú lólókùn tá à ń sọ fún ìyá Sunday Igboho ò lè ṣe pandoyàmù sí kó lọ gbé fún ìyá ẹ̀ kò pọ́síbù mọ́ ó rántí pé ìyá Sunday Igboho ò lè jàmọ̀ lámọ́ òòrò ọjọ́ tí ìyá tó máa ń jókòó tó máa ń sọ̀rọ̀ lára wọn pé ìyá Sunday Igboho àti Sunday Igboho ń sìn ó ti dojú àlà òòdẹ ró bẹ́ẹ̀ ogun ló máa pa ẹ́ lẹ́ẹ̀kan sí Ọlọ́run ogun kan máa dédé pa ẹ́ ni Ọlọ́run ó yìnbọn sí Sunday Igboho ó dẹ̀ join ìrù ẹkùn èyí tó lè Májàsọ́lá Ìgbòho Òòṣà láti ilé lọ ló dénúgbó ló dẹ̀ kọjú bọ̀ sí bàbá ó dẹ̀ yín bá níkùn gbáù ó tájẹ́ ìtìkùn ẹ̀ ni. Ṣé o pé àwọn kan sọ nígbà kan pé bàtà lọ sílé ẹ̀ kinní kan ó wá fo fẹ́ǹsì ó wá fi yarí kùn ó wá fọwọ́ kó ìfun ẹ̀ ó wá ń kó fún lọ ó wá ń kó fún lọ ó wá ń kó fún lọ ó wá kó fún láti Nàìjíríà ó wá kó ìfun lọ sí Kútọnu. Ṣé pé àwọn wèrè kan sọ wèrè míì ti wá ó ti fẹ́ experiment ẹ̀ wọ́n yìnbọn lu Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Àdìsá Májàsọ́lá bàbá mi ò ní kú ò ní dààmú ò ní fòrò ò ní fìtínà ò ní kó àgbákò àbúrú. One word for Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà gbẹ̀yìn tẹ̀ ń kí mi mo kí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò according to the time tí ṣòyí bàbá yín gbogbo ẹ̀yin tẹ̀ ń kí mi mo kí. ọmọ kan bíi 1 billion ìjáyà gbogbo anybody ṣe ikú ọmọ kú sí kò gbọdọ̀ pẹ́ ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe ọmọ àdámọ alẹ́ àdámọ òde
òòṣà so kan ṣọ́ra fáwọn tí ó invite wọn sí program o èèrà ọ̀fẹ́ kòkòrò dénú o ojú kan lé ojú kan òde nìkan fi ṣe o ojú kan lé ojú kan òde ni o kì í ṣe gbogbo ẹni tó kí ni káàárọ̀ ló fẹ́ ká jí o kì í ṣe gbogbo ẹni tó kí ni kúrin ẹ káàbọ̀ ló fẹ́ ká dé o kí ṣẹ̀dá wa má gbàbọ̀dé tọmọtọmọ kí ó ta ká mọ̀ pé má ṣe wà yẹn ìkòkò tí ẹlẹ́gbára gbogbo àwa Yorùbá tán tá a dàbò rí lọ́wọ́ ẹ̀ àwọn ni o ó ní o ní o bẹ́ẹ̀ ni àṣẹ wọn ò ní ṣídànù ò ní fọ́ o mi ò gbọ́ kú ẹ̀kọ́ làṣẹ tí wọ́n bá máa kú ọ̀lẹ́ ó dẹ̀yìn 150 years 150 years tó bá kú ní 150 gan wọ́n a máa ro ni a máa ro tó lóye bá kú ní 150 wọ́n pa ni. a rẹ̀ mọ́lẹ̀ gan tẹ́ bá ń gbọ́ Ìgbòho Òòṣà ọmọ ogun tó ní sàbẹ sẹ́yìn ikú bàbá ẹrú ikú Ọlọ́run tó ẹjọ́ ẹ bá wa sọ fún wọn ojú kan lé ojú kan òde ni o bàbá lẹ́kìtì àti wisdom etí yín mélòó bàbá lẹ́kìtì ò sí ó dádọ́wọ́ yín o tẹ bá fẹ́ rìn ìgboro tẹ fẹ́ yan o a máa fọ́ orí yín òòtà o tẹ fẹ́ rìn tẹ fẹ́ dàgbà fi fi ọ̀tà fọ́ yín lórí tẹ àgbà fi fi ọ̀tà ṣí yín ní fìlà ẹ bá wa mú gbòòrò dáadáa o tọ́ mọ àwọn tó máa bá fẹ̀yìn o gbogbo àwọn tó ń wá yìí nǹkan tí ń gbénu wọn ó jìn gan o. fídíò yẹn wọ́n sẹ̀ǹdẹ̀ sí mi ìfẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. kábà sọ̀rọ̀ ẹ lọ́gbọ́n tó ń dá o Ọlọ́run wà láì. ẹ jẹ́ ká fẹ̀yìn sí lọ́gbọ́n tó ń dá o. bẹ́ẹ̀ ni o àwọn kinní yẹn wọ́n ṣòro gbogbo ẹ tó bá robi ròṣà àyàfi tí ọba tẹlẹ̀ nílé òní mú tàn. àṣẹ wọ́n ṣòro bá ṣe o. ẹ ṣe gan ìyá mi a má gbọ́ fún yín lójijì. àṣẹ àti gbogbo wa ẹ ṣe gan. ẹ ṣe lórí. ẹ jọ ẹ tẹ́ wa lórí Facebook àti YouTube mo ti kọ 111 àwọn tó kọ 1 mo ti print wọn àwọn tó kọ 2 náà mo ti print wọn ẹjọ tálẹ rò bóyá win ni 1 ó ní wípé kí wọ́n kí nǹkan ṣáà ẹni tó yìnbọn sódò Sunday Igboho yẹn bí kí nǹkan ṣe ẹ̀mí ẹ̀ ló ń ṣe èmi so ẹni tẹ́ bá wà ní tíìmù mi àwa tíìmù 1 nìyẹn ẹ máa bá wa kọ 1 sí comment section tíìmù pé ẹni tó yìnbọn sódò Sunday Igboho nínú igbó yẹn bóyá ń ṣe mi pé kí nǹkan ṣáà ṣe ẹ̀mí ẹ̀ ṣáá ni bóyá ń ṣe mí nìyẹn o bí kí wà ń bẹ̀ kí nǹkan fi kọ́ ṣe ẹ̀mí ẹ̀ ṣáá ni mo gbọ́dọ̀ náà wọ́n ti gé tì mí lọ mi gbọ́ kankan wọ́n ti gé etí mi lọ ẹ̀yin team kọ́ fi sílẹ̀ ẹ̀yin team 2 àwọn ọmọ tó máa ń wí nílé àwọn Yorùbá wù yí fàǹsì wa kọ́ ló jẹ wá ní gbogbo wa àṣẹ ẹ̀yin tẹ́ ń pè yẹn stop ẹnìkan wà lórí fóònù àbáwọ̀ ẹ bá gbóhùn sókè. ẹ ṣe ẹ kú ètò mà. ẹjọ́ ń ṣètò ní sà. Ọlọ́run àtúbọ̀ máa rí gbà fún yín o kò ní padà lẹ́yìn yín lágbára Ọlọ́run. láṣẹ Ọlọ́run adẹ̀kú oríire tí tọmọdé yẹ mọ́ because adúpẹ́ tọ́lọ́run ò kan wa lẹ́yìn ọ̀kan ẹ rí bẹ́ẹ̀ ọmọ nígbà yẹn pé Ọlọ́run ò ní kan wa lẹ́yìn ọ̀kan Ọlọ́run má kan wa lẹ́yìn ọ̀kan. bẹ́ẹ̀ ni congratulations to us. so a kú oríire o so Ọlọ́run àtúbọ̀ bá máa wá ṣé wàá rí nǹkan tí chief ọmọdé yẹn mọ̀ ṣe yẹn mo rí i pé ní ìtanijí ní fọmọ Adéyẹmọ ó tún dá bó ṣe ṣẹlẹ̀ yẹn adúpẹ́ fọ́lọ́run tọ́lọ́run ò fẹ́ rí wa sọ́ta lẹ́nu. adúpẹ́ ọpẹ́ ńlá gidi adúpẹ́ fọ́lọ́run ọpẹ́ àṣẹ wọn ti dúpẹ́. ṣe rí bó ṣe ṣẹlẹ̀ yẹn ó tún wá dáa a máa jẹ́ àwọn àgbàlagbà ẹni ìfura lògùn àgbà kìíní yẹn náà á tún ta ọmọ Adéyẹmọ jí dáadáa yí pé ní àwọn tó yẹ kó máa wà pẹ̀lú chief wọ́n gbọ́dọ̀ jẹ́ àwọn special tó jẹ́ pé wọ́n ti jọ wà tí wọ́n ti mọra wọn tí ò ṣe pé àwọn tó ṣẹ̀ṣẹ̀ wá ń jọ wọ́n wọnú gbọ́wọ́ lọ rescue àwọn principal tí wọ́n kó ní Ọ̀yọ́ empire àwọn ni wọ́n lọ rescue ọmọ ogun lòun náà òun náà register fún ẹkùn ó register fún ẹkùn ọmọ ogun ni tẹ́bà lè mú ìtẹ́ block ara yín ẹjọ́ olórí péjì TikTok má fún ní problem o à ń gbọ́ yín sà. so nítorí náà ni pé ní kólóyè túbọ̀ ṣe kí ni kọ́lọ́ máa bá wa bìṣẹ́ ẹ̀ṣọ́ wọn kábúrú má ṣẹlẹ̀ sí wọn lágbára lọ ẹni tó dẹ̀ ṣe kinní yẹn tó yẹ pé ní wọ́n ràn because wọ́n ràn ni àwọn ẹ̀dákẹ́dá kan àwọn tó jẹ́ pé ẹnu ò lè tọrọ mọ́ nílẹ̀ Yorùbá àwọn ni wọ́n ràn.
tẹnu ò dẹ̀ ní tọ́rọ̀ tẹnu ò ní tọ́rọ̀ táyé á fi parẹ́ kọ́ máa fi kángára wọn kúrò lórílẹ̀. So nítorí because bàbá olóyè Adéyẹmọ tá a rí yẹn tí bàbá Bánjí Akíntóyè tó bá ń ròyìn bàbá yẹn èyí á mọ̀ pé ní olóyè chief gan-an orí bàbá yẹn pé ju orí àìmọye professor àwọn professor tán pé àwọn ní professor gan lọ. Because nígbà tí ti Buhari ìgbà tí ti oníranu Buhari yẹn nígbà tó máa ṣẹlẹ̀ tó lọ kó àwọn èèyàn kéèyàn kán lọ ká olóyè mọ́lé olóyè ní agbára láti dá ẹ̀mí àwọn agbófinró àwọn terrorist yẹn olóyè ní agbára láti dá ẹ̀mí àwọn agbésùnmọ̀mí yẹn légbodò nígbà kan wá but wọ́n máa ka ẹ̀sùn yẹn wọ́n máa kà á sí wọn lẹ́sẹ̀ ni. So nítorí náà kọ́ ni pé ní kí ọlọ́run máa bá fi ṣọ́ ẹ̀ṣọ́ olóyè olóyè túbọ̀ máa ṣe kí ni tírú ẹ̀ bá tún wá ṣẹlẹ̀ ńgbà míì kólóyè má fi lẹ̀ mọ́. But ṣé team number 1 lè wà bí team number 2 àwa team number 1 ni pé ó yẹ kó fi nǹkan ṣe ẹ̀mí ẹ̀ ẹ̀yin team number 2 ni pé bóyá kó fún second chance. Team wo lẹ wà ẹ má explain àfẹ́ gbé explanation no explanation team number àwa team number àmà kọ́ọ̀tì yìí o irú àkàndá ọlọ́run àmà kọ́ọ̀tì yìí o ẹ má pọn olóyè lè fún wa àfẹ́ gbọ́ àgbọ̀n kankan wọ́n ti géètì àwa lọ wọ́n ti géètì wa lọ ṣé team number 1 lẹ wà bí team number àwa ṣé team number 1 lẹ wà bí team number 2 ṣé team number 2 kan fún ní second chance kíní kan olóyè kíní kan má ṣe kíní kan ṣé team yẹn lẹ wà ẹ sọ síta ṣé team number 1 kí kọ́ fi nǹkan ṣe ẹ̀mí ẹ̀ bí kò ya wèrè bí kò tiẹ̀ kú bí kò máa ń lọ kí mọ́tò pàdánù tó bá pẹ́ team number 1 nìyẹn àwa team number 1 àti nǹkan 1 sí kíní ẹ̀yin team number 2 ẹ̀yin náà kọ́ team number ẹ má tijú ẹ kàn pé team number 2 lẹ wà à ń káyé àwọn team number 1 à ń ka team number 2 afẹ́wọ́n tó máa ń win ìyá mi dọ́là pọ̀ fáṣípẹ̀ ní ṣàgbà kọ wọ́n yẹn máa lọ sókè kò ṣẹ́ṣẹ́ àmúra òkè ń gbẹ thank you for the super sticker àwa team number 1 àwa àmì bí ẹ̀yin team number 2 ẹ jẹ́ ká rójú yín ẹ bá gbóhùn sókè ìyá wa. báàmì ẹ̀ ní dààmú team number 2 authentic òkè kò sí wàhálà. Ọlọ́run á wà pẹ̀lú number 1 àṣẹ. hello mi mọ̀ bọ̀. à ń gbọ́ yín o à ń gbọ́ yín o à ń gbọ́ yín o. pékélé pé ibi báyìí ni mo ti ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ o idán tí wọ́n lọ pa fún òòṣà nínú igbó ojú ò tiẹ̀ tì wọ́n àti ẹ̀ ronú wò ṣé ẹ kì í ẹ mú ẹran bí òrẹ̀ ni wọ́n pè ní. ẹ wo èmi mọ̀ wípé irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ Yorùbá wuyì ṣé ẹ wo eré Ṣàwòrò Idẹ rí. àti wín. Ṣàwòrò Idẹ. Ṣé ẹ mọ̀ pé nígbà tí wọ́n máa mú Làgàtà tó dé adé Idẹ sórí ṣé ẹ mọ̀ wípé ọmọ bàbá onílù tí wọ́n rò pé wọ́n ti pa dànù ọmọ ẹ̀ ni wọ́n lọ́ọ̀dì sí inú àwo onílù tí wọ́n lọ lù ú tá lọ ṣẹ̀yẹ fún Làgàtà tí ọkùnrin yẹn tó fi lùlù Ṣàwòrò Idẹ. ó fi lù ú bẹ́ẹ̀. ẹ wo èèyàn burú jẹjọ lọ. ọmọ Yorùbá bá mi èmi mọ̀ nígbà tí olóyè 50,000 èèyàn ni bàbá Tinubu sọ pé ṣó lè rí wọ́n ní wọ́n ti rí kọjá 80,000 mo gbọ́ yẹn lẹ́nu bàbá Èkìtì wípé àwọn tí wọ́n wọnú wọ́n ti kọjá 80,000 ẹ jọ̀ọ́ ṣé báwo la ṣe fẹ́ kórè ìrẹsì sáà ní kó kàńdà mọ́ mi. Báwo ni ìbúra tí wọ́n ń fún wọn yẹn òun náà ló ti dáa jù ilẹ̀ tí wọ́n mú yẹn òun ló mú olórí burúkú yẹn èmi ò gbọ́rọ̀ yìí tẹ́lẹ̀ ibi ìbàyìí ni mo ti tẹ̀sẹ̀ ń gbọ́ mo lọ gbọ́ prógrámù yìí láti bẹ̀rẹ̀ mo kàn ń fọwọ́ jẹ̀ ní nǹkan tẹ́ ẹ̀ ṣe ló fi yé mi mo dẹ̀ mọ̀ wípé irú ẹ̀ máa ṣẹlẹ̀. so màámi ṣé team number 1 lẹ sọ ṣé team number 1 lè support àbí team number 2 lórí péjì àgbọ̀n kankan lórí péjì ìbá wù wọ́n ti gé tiwa lọ. olóyè ti ṣèdájọ́ rẹ̀ sí olóhùn nìkan máa pé kó dàtọ̀wọ́ ẹ̀ lẹ̀ kó máa lò ẹ dákun kí ni wọ́n tún fẹ́ ṣe
à ń dìbò ni àwa team number 1 ni pé olóyè jẹ̀bi pẹ̀lú pankẹ́rẹ́. team number 1 èmi support team team number number 1 kíkọ ṣe ẹ̀mí ẹ̀ bí kókàn ya wèrè. anything torí àwọn náà ò rò ẹ wọn rò pẹ̀lú. ẹ pàtẹ́wọ́ fúnra yín team number 1 lẹ́wà team number 2 àwọn team number 2. olórí ibo ni wọn ẹgbẹ́ gbogbo ẹni tó bá ní irú èrò bẹ́ẹ̀ lọ́kàn bí mo ṣe máa ń ṣàdúrà fún olóyè nìyẹn wípé gbogbo ẹni tó bá ti ní èrò ibi lọ́kàn kó tó ṣe kílẹ̀ máa mú wọn. àṣẹ. kó tiẹ̀ tó ṣe rárá kílẹ̀ ò máa mú wọn. wọ́n yẹpẹrẹ òòṣà ni èmi ò pe Sunday ní òòṣà èmi ò pé ní òòṣà o irúnmalẹ̀ ni irúnmalẹ̀ ẹ ṣe nǹkan ìyá wa ẹ ṣe ẹyẹ kàmáà lọ 2 minutes àwọn team number 2 mà ti ń pọ̀ team wàhálà tó bá mú ìníwà bàbá wa bá àwọn bàbá gbósòkè TikTok ẹ má send request wà ń gbé wọlé ẹ ní mute wọn máa drop nígbà tó máa tún gbé wọlé kò sí nǹkan tó jọ yẹn bàbá ẹ bá wa wọ mute kásáré gbé call lórí fóònù ẹ bá wa gbósòkè lórí fóònù ẹ bá wa máa pè yín sí ètò nìyẹn ṣé team number 1 lè wà bí team number 2 orí mi ń gbóná team number 1 ọláìyá God bless you team kí lẹ wà à ń gbọ́ yín. team number 1 ni mo wà but sẹ́rí nǹkan tó lóye ṣe yẹn ó dáa. team number 2 lẹ wà ẹ má pàrọ̀ team number 2 lẹ wà à ń gbọ́ yín. ṣé ẹ gbọ́ mi. à ń gbọ́ yín sẹ́ à ń gbọ́ yín. team number 1 ni military ó yẹ kán fún àwọn boys wọn ní military training tí military bá lọ sójú ogun tí ó jẹ́ pé the same squad ni wọ́n wà bí àwọn yan ọ̀gá wọn níbọn ni wọ́n yan ara wọn níbọn ni o immediately ni wọ́n gbọ́dọ̀ mú ẹnìyẹn balẹ̀ ni so kò sí pé bóyá ojú àánú ń bẹ̀ o mọ̀ọ́mọ̀ tá a jọ wà papọ̀ o wá yan èèyàn kan níbọn nu wa. o tún adé lórí oko ló tún lọ yìn níbọn káṣẹ ní ẹ ṣáà máa mú balẹ̀ so nǹkan tí wọ́n ṣe yẹn ó dáa at the same time a máa ní pé kò dáa because olóyè orí ẹ̀dá àbí nǹkan tó ṣẹlẹ̀ ilé wọn náà ni olóyè gbọ̀ngàn ọ̀kọ́lọ́n ọgbọ́n àti ààbò ọlọ́run kó má fi wọ́n lẹ̀ kó wà àdúrà náà máa gbà fún wọn but orú ẹni yẹn ó yẹ kan àwọn gangan kọ́ ló máa ṣiṣẹ́ yẹn àwọn ọlọ́pàá tó wà ń bẹ̀ àwọn kí lorúkọ ẹ̀ náà máa mú balẹ̀ ní délé. ẹgbẹ́ kan tó bẹ̀rẹ̀ sọ wọ́n láwọn ọlọ́pàá yẹn fẹ́ pa àwọn ní kán máa pa. wọn ń gbọ́ kọ̀máǹdì báyẹn mílítì ń gbọ́ kọ̀máǹdì báyẹn ẹ mọ̀ pé ọmọ mílítì làwa àwọn ò ń gbọ́ gbogbo yẹn immediately ni. ó dà ẹ ṣe nǹkan tí number 1 lẹ́yìn náà wà kó sí wàhálà. àwa ẹjọba ẹ bá mi tẹ tán pop lórí ṣó yìí ń dùn mọ́ mi mo fẹ́ play fídíò yìí fún yín ọmọ Fúlàní tó kọ́ ilé ọmọ ẹ̀bọ́ ìtẹ̀wọ̀n kékeré yìí ilé tó kọ́ sí Ọ̀ṣun state 20 million naira ló fi kọ́ ilé sí Ọ̀ṣun state mo fẹ́ play ẹ bá mi tẹ tán pop lórí show ẹ bá mi like show ẹ bá mi share video ẹ bá wa share video ẹ jẹ́ kó máa flow lọ àbá wa ń gbọ́ yín. ṣáláfẹ́lẹ́ wọ̀ ẹ́ ṣe. adúpẹ́ sà yes sir you too sir. ṣe rí kíkọ́ wọ́n sọ team number 1 lè bọ̀ èyí ṣe ni pé ó ti tó ìmọ̀ sí tí mo ti ẹ̀mí ọ̀rọ̀ ti jẹ́ kí wọ́n pé iṣẹ́ tí wọ́n ṣe lẹ́yìn oníyẹn wá dánwò wọ́n rán ni iṣẹ́ tí wọ́n ṣe ni pé wọ́n ń wádìí agbára olóyè Sunday ó pẹ́ tán tí ń wádìí agbára yẹn mo rò pé nígbà tó ń parí iṣẹ́ yẹn tán ni wọ́n gbéṣẹ́ fún yẹn pé kó lọ ṣiṣẹ́ rẹ̀ ó yẹ kí wọ́n fi pàrọ̀ kò ránṣẹ́ àwọn Gani àwọn ni wọ́n ṣiṣẹ́ yẹn the best thing ni pé ẹ jẹ́ kí olóyè mọ̀ pé gbogbo àwọn tó bá fẹ́ jọ ìwé kù kán bá búra fún ẹni tó bá ti dalẹ̀ tó bá ti pé irọ́ wá lójú ẹsẹ̀ kó tó gbé pọ́nlé lọ́wọ́ kó tó gbé káṣọ lọ́rùn òun náà ni kó ti kó ẹ̀jẹ̀ lẹ́nu kó lọ ìsàlẹ̀ òun ní tó máa bá wọn jáde tó fi ẹ̀ pé tá a gbé láṣẹ máa dùn. ẹ ṣe nǹkan bá wa gbóhùn sókè kẹtọ́ ọ̀rọ̀ bá wa team number 1 lẹ wà bí team number 2. Number 1 team number 1. Team number 1 lẹ wà àwa là ń win. First day tí máa kò ránṣẹ́ sí ọ̀gá rẹ̀ first day tí máa win olóyè lélẹ́yìn olóyè ní team number 2 ẹ̀yin first day olóyè ẹ get out. Bá wa gbóhùn sókè ẹ̀yin first Yorùbá win team number 1 ẹ bá wa gbóhùn sókè
team number 2 àwọn tó lóye nìyẹn. nípa tíìmù òsì tíìmù ẹ wọ́n ní gbàmọdé bá ń gégi wọ́n ní àgbàlagbà ló wọ́n fi tó máa gé tó máa wó sí. ṣé irú ọ̀gbẹ́ni ẹ nǹkan tí màá yìí sọ mo support ẹ wọ́n ràn wá ní. ẹ mọ kí ká ṣe wáyé kán gba information lẹ́nu ẹ̀ ta ló ràn ẹ wá tó bá tọ̀ṣọ̀ ẹ̀ á jẹ́wọ́ àwọn tó ràn. ó yẹ ká máa gba information lẹ́nu wọn ó ṣe pé ká dédé pa bẹ́ẹ̀ àlẹ́ mọ ibi tó ti ń bọ̀ àlẹ́ mọ ibi tó ń lọ. tó bá dé irú ẹ̀ dáadáa bá mú kó ẹ̀ má múlẹ̀ káṣíọ̀sì àbẹ̀rẹ̀ lọ́wọ́ níta ló ràn ẹ wá òun nìkan kọ́ ló ṣe kíni ẹ̀ o wọ́n ràn wá ni. so tó bá lè jẹ́wọ́ pé àwọn bàbá ló ràn wá kán lè gbà kán rìkọ́ọ̀dù ẹ̀ kán pé ìgbà láti ra wọn pé irú àwọn wọ̀nyẹn wá ṣe wá máa dì pẹ̀lú wọn owó ti para ẹ̀ bẹ́ẹ̀ yẹn òun ìgbà tí wọ́n pa àbí bẹ́ẹ̀ bá a ṣe bá àpẹẹrẹ bá ṣe ń dì ní ìpínlẹ̀ ẹ̀ owó ti para ẹ̀ ó ti jáwé pé ó máa rí ìjà ìra bó ṣe rí nìyẹn kẹta ló ní ìbọn fún ó tún fẹ́ lọ káṣí ọlọ́run òní ó dẹ̀ ti rí ẹsẹ̀ ẹni tí ọgbẹ̀rún márùn-ún lọ bá ń lé tí wọ́n rí mú wọ́n ti tó wá lọ fẹ́ dánṣẹ́wò tó bá jẹ́ pé wọ́n dì í ni èdè kò ṣe èdè kọ́ ló mú. èdè kọ́ wọ́n ránṣẹ́ ni. wọ́n ránṣẹ́ ni kó jẹ́wọ́ àwọn tó ràn yẹn ó yẹ kó jẹ́wọ́ tó bá tọ́jú ẹ̀ dáadáa á jẹ́wọ́ pé àwọn bá ìlú ràn ó tó wà bẹ̀rẹ̀ kó ṣe ọlọ́lé yóò ṣe pé tí nǹkan pa àpapọ̀ pẹ̀lú àníjẹ́pọ̀ information lẹ́nu ẹ̀ tó bá lè jẹ́wọ́ pé àwọn bá ìlú ràn kì í ṣe under duress làwọn fọ́sí yóò sọ àwọn tó ràn ẹ̀ tẹ́jọ plan kìíní kí ti kí náà ta ìbá wọlé lára ẹ̀ kọ́ àti pé gbogbo àbá máa sọ pé ẹ̀kọ́ iṣẹ́ kò lóògùn ẹnu lórí ìbọn yẹn gan ti máa rẹ o ìbọn tó yìn fún olóyè yẹn wọ́n ti rẹ ìbọn yẹn kó tó wá yìn fún olóyè. Ọlọ́run ò ṣe àdúgbò congratulations ọmọ Yorùbá adúpẹ́ o congratulations to us yé tẹ́tí wọ́n kọ́ gbọ́rọ̀ yẹn báyìí inú mi dá gbùdùgbùdù tí mo kọ́ gbọ́ ìjọ tí mo kọ́ gbọ́ bẹ́ẹ̀ jẹ́ kàtà tó ṣẹlẹ̀ tí mo gbọ́ báyìí inú mi ń pọ̀pọ̀ gbùdùgbùdù mo ní mo gbé ọmọ ìwé ẹkùn ló péré ọmọ ìwé ẹkùn ni ogun máa pa ẹ sáà ni mi ní fẹ́rẹ̀ máa wọ̀n ẹ́ lépè lójoojúmọ́ ni ó disguise wá bẹ́ẹ̀ ti yéètì náà àwọn tí Yorùbá wí sọ pé team number 1 ní sí àwọn ògbọ́n kankan wọ́n ti gé tí wà lọ́sẹ̀ àwọn ògbẹ́ni tì ó tó bá ti dọ́ọ̀rùn kó máa lọ lọ́jọ́ ẹ̀ka lẹ́. àwọn àáfàá yẹn ṣe mọ̀ pé anybody tó bá bú ẹwù bí wọ́n ṣe pọ́n ọba wọn lé ẹ̀mí nǹkan yẹn ẹ bá dẹ̀ rí àwọn àáfàá tó ya wèrè gan yẹn gbogbo wọn èyí ṣe Yorùbá ẹ lè rí àáfàá Yorùbá kó tẹnu bọ àti kó tàbùkù àwọn culture wa wọn ọgbọ́n tí wọ́n fẹ́ lò láti fi gba àwọn ọ̀lẹ̀ yẹn ni wọ́n ti spread wá síbi nísìnyí kò yé yín so àwọn àáfàá yẹn tó bá ti ń wàásù rádaràda káwọn bọ́ọ̀sì iṣẹ́ oko táwọn bá ti lọ máa lù wọn mọ́lé kí ẹnu àáfàá mi kó gùn bí ẹnu màálù ká kọ́kọ́ fi nǹkan ṣe sample ká nà játijàti ká sá lọ bí báńdíìtì ká lu àlùbami àdírẹ́sì ilé ẹnìkan nìyẹn mọ̀ irú ètò ìṣẹ́nu fakafaka sí Olúbàdàn kí yẹn wọ àdírẹ́sì ẹjọ́ ọkọ̀ mọ́lé táwọn bọ́ọ̀sì 50 kọ́kọ́ ya bò táwọn bá tí organize ká pé bí 50 báyẹn kápọ̀ fún wọn mú pàṣẹ lẹ̀ tí wọ́n bá ti màdírẹ́sì kan lọ bá ní kí wọ́n lù bí wọ́n lù kẹ́mi ẹ̀fẹ́ ẹ̀fọ́ bí kùrà ní ìjọ kó máa mọ̀ nǹkan tó máa kàn jọ kejì ẹ̀ẹ́dì kó tábà tí ìfẹ́ nìkan ṣe sáǹpù bí Olúwo yẹn àti èyí tó ń ṣe fẹ́nu fọkàn Mufti Ìwó àti ètò ẹ̀ṣẹ̀ tó jáde tó sọ pé níbàdàn tíá Olúbàdàn tíá ló ń bú òkú wa àwọn tó wọ́n wá láti ìlú kan ni wọ́n tó wá àwọn ọmọ Senegal ó dàbí kíyàn gba mẹrẹǹtì sí ní kí mẹrẹǹtì máa sọ fún yàn wípé bí ní kí lánàdù rìn sí lánàdù gbọ́dọ̀ ṣe báyìí bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn ṣe rí náà bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn ní pé a need àwọn boys àwọn ọmọ tó bá ya wèrè gidi gan a need àwọn boys tó jẹ́ pé èyí tó bá ti wàásù rà ó tó ṣùkọ́ kí wọ́n lù kẹ́mi ẹ̀fẹ́ ẹ̀bọ́ ẹ rí i pé gbogbo àdàdà yẹn wọ́n máa stop ẹ̀ àwọn ojúlówó ọmọ Ìbàdàn a náà fẹ́ nǹkan báyìí ẹnìkan sọ fún wa pé tó bá ṣé tó bá ń kírun lọ́jà àbá ṣé wọn kò ojú ẹ̀ fọ́kùnrin bó ṣe máa ń block ọ̀nà wọ́n máa ń block everywhere everywhere bó ṣe máa ń block ọ̀nà ṣé rírú àwọn àfáà yìí àsìkò ti tó láti treat fọkàn fún wọn irú èmi sìn mo ní oníṣẹ̀ṣe mo ní wòlíì mo ní gbogbo ẹ̀nu ẹbí mi ṣé káwá máa bára wa jà ní. àbí
ẹ̀sìn dalérú ẹni àfáà tó bá ti ṣe wàásù rádaràda wọn àwọn boys mobilize wọn lọ lù mọ́ lébi kúkú bí yíyẹ everybody sá lọ ẹ rí i pé gbogbo wọn máa dákẹ́ ni. ẹ ṣe nǹkan bàbá wa. ẹ ṣeun. nǹkan tí Bago sọ nìyẹn gómìnà Niger State ó ti fòfin kalẹ̀ wípé any extremist preaching ní ìlú ẹ̀wọ̀n ló máa kú sí ẹ̀wọ̀n ṣùgbọ́n àwọn gómìnà sílẹ̀ Yorùbá àwọn ò tí ì ráyè wọn ò tí ì ráyè ṣe òfin tí Bago ṣe ẹ bá wa gbóhùn sókè. Hello, ẹ kálẹ́. Ẹ kú dédé àsìkò yẹ kí n ṣàlejò lórí fóònù yẹn wá ń pè tó dá bẹ́ẹ̀ ẹ kálẹ́. Àsìkò nù. Bẹ́ẹ̀ ni èmi kọ́ ẹ̀kan náà mo pe omi ògbó lẹ́kùn. Ó yá ẹ̀yin tú ó yá gbóhùn sókè sà ẹ gbóhùn sókè sà. Ṣe rí ti Olúbàdàn yẹn ọba ló nílùú ẹ̀ gbáwò ló lè fìlú ẹ̀ ṣe èèyàn báwọn tí ọba tẹ́ lọ́rùn kó wá bòmí lọ. Kó lọ Sáúdí. Ti olóyè Sunday Igboho yẹn kò yẹ kó fọkùnrin yẹn lẹ̀ àwọn kó lọ Sáúdí olóyè Igboho yẹn kò yẹ kó fi ọkùnrin yẹn lẹ̀ torí wọ́n ran wá ni tójú ẹ̀ fọ́ àbí olóyè Igboho ọjọ́ Fúlàní ọjọ́ ẹni tí ó gbọ́dọ̀ lọ́jọ́ báńkì tó gbọ́dọ̀ tó fi yìnbọn mọ́ ìbá tí wọ́n lọ mú wọn bá ẹkú fi jófin ni ẹkú fi jófin kó lè mọ̀ pé àwọn tí wọ́n rán wọn pé ya nítorí báyìí kí lè ṣe kì í ṣe tọ́tọ́ lẹ́tọ̀ bí wọ́n kàn fílẹ̀ báwọn kọ́ máa lọ àbí bákan náà lẹ́pọ̀ àwọn sọ́jà wọn ti pa lójú ẹsẹ̀ tàbí kó mú fún ìyàtọ̀ ẹ̀kọ́ fi jẹ́ lórí àwọn yòókù àbí kó kẹ́lẹ́kìtì sí pé àwọn tí wọ́n jẹ́ wọn Yorùbá jíjí wọ́n gbà síbi ìwẹ̀kù wọ́n sì wádìí kó ṣe díẹ̀ dáadáa àwọn ọmọ àlè ti dàgbà àwọn ọmọ àlè ti dàgbà àwọn akéèyàn fẹ́ràn wa mo gbọ́dọ̀ sí pé mo gbọ́ pọ́tọ́ ní wọ́n ní wọ́n wà sí lọ́ọ̀ni àpé olóyè wọn wà sí lọ́ọ̀ni máa bí nǹkan ìmọ̀ bó tọ́ ni mo gbọ́ lọ́wọ́ báyìí àtọ́ sọ pé wọ́n ní wọ́n wà sí lọ́ọ̀ni mo gbọ́ ìròyìn gbé bábà kankan kan. bí òwà mo ti wá kan tó wá yẹn náà. ọ̀jìwà yóò tún padà lọ yóò tún padà lọ ó tún padà lọ. ẹ ṣeun gan bàbá. mo ti jẹ́ nìyẹn. bóyá Mr Peace àbí Miss Peace ẹ ní kí lè ṣe lórí TikTok kí làwọn TikTok kì í ṣe tí mi ṣe gbé wọn wọlé nǹkan táwọn TikTok kì í ṣe tèmi kì í gbé wọn wọlé lórí TikTok mi ò lẹ́ ń wò yẹn tó má ti wá sókè wọn ò ní mute wọn ò ní ever mute ìyá mi Yorùbá so tó mi ṣe máa ń drop wọn mi ṣe gbé wọn wọlé sórí TikTok mi ẹ bá wa gbóhùn sókè sá ẹ káàbọ̀ sá ṣé team number 1 àdéhùn àbí team number 2. ẹ sìn bàbá ṣé team number 1 àdéhùn àbí team number 2 mẹ́ẹ̀ká àwọn TikTok kọ́kọ́ gba mọ́ ara mi lọ. Number big one. Ẹ ṣe. Ṣẹ́rí ìgbò kọ́kọ́ fẹ́ sọ nǹkan kan nọ́mà ṣẹ́rí ẹjọ́ ẹ bá ànọ́ọ̀sì fún àwọn tí ṣèfù ní wọ́n padà sílùú wọn tó ohun yín máa kìlẹ̀ ní gbogbo àgbègbè wa rẹ̀ gbogbo àwọn tó ti kókó lù ṣèfù ní kan padà sílùú pé kò séwu mọ́ fáwọn èèyàn máa ṣọ́ wọn. Bẹ́ẹ̀ni. Ẹjọ́ ẹ máa bá a fi sí program lẹ́kọ̀ọ́. Tọ́ gbogbo ẹ̀yin ọmọ ògbónà tẹ́ ti sá kú olé Májàsọ́lá Àdìsá ní ẹ padà sílé o ó ní ẹ padà sílùú yín kan ò ní ṣe yín kò sí tó máa ṣẹlẹ̀. Dàdálà kejì ṣe rí ẹ̀mí sì tún sọ mo tún sọ ká ní ò ṣe pé mo wà ń lo ìbò mo fọlọ́n tó dá mi búra mo máa lọ bá ṣèfù ṣiṣẹ́ mi mo máa lọ bá já mi. máa yẹn kò ní kú láéláé kò ní kú láéláé. Ẹ ti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan kọ́ náà má jẹ sọ̀rọ̀ tó pé tó bá kú ní 150 ẹ̀dá tó bá kú ní 170 a máa ro. A máa ro ni tó bá fi lè kú ní 170 wọ́n pa ni a máa ro ni ànígbà. Wọ́n pa ni a máa ro ni. Ó bẹ̀rẹ̀ látòrí ọ̀tá inú ilé ọ̀tá ìkùlé ọ̀tá tó ń yọjú ọ̀tá tó mọ̀ ọ̀tá tó mọ̀ gbogbo wọn máa gbó lẹ́nu bí ọ̀wọ̀ ni. àṣẹ Èdùmàrè. Òfò lómi ẹ̀fọ́ ń ṣe àgọ́rọ́dì onísìnmi kọ̀ǹgó ń dán. Bẹ́ẹ̀ni. Ọ̀ ní dán. Ẹgbẹ́tẹ́ tẹ́ ní padì sáyẹ̀ ní dán láyé yín. Ní dán láyé bó ṣe lè kó òkú mọ̀ kò sí ìrẹ́lẹ̀ jẹ́ láyé yìí ẹ̀ tó ṣèkú ni. Àṣẹ Èdùmàrè. Èèyàn tí ò dán mọ́ dùn. Màmá kíní yẹn kí n dùn ó sì máa ń dán mi lójú o. Tó tún ní owó lọ́wọ́ tó nọ́rọ̀ ẹ̀ wá sọ pé ó lóṣèlú
ẹni tó jẹ́ pé òun lè débi bàtà ẹsẹ̀ ó ń pe Ìgbòho ní olùsí. Orí wọn ló bí. Àsáọ̀nà. Pápá ti mú màá yẹn o, pé àwọn ará àdíjọ lọ fura sí ajá àwọn tó ń tú kalẹ̀. Ó ní kúrú náà o. Ó ti jẹ́ ìgbọ̀n. Ẹ̀wọ̀n pé tájá bá jẹ́ ìgbọ̀n jíjà dìgbò lùkì ni ẹ. So ṣé team number 1 lẹ wà bí team number 2 team kíkẹ́ join? Number 1 ni mo. Number 1 lẹ́yìn náà. Yorùbáwùyí fans, àwa la win lé ní olóyè. Ń tọ́ ẹ ṣe bàbá wa ọmọ ológun bá gbó sókè. Peace, ẹ ń wá nọ́mbà mi, ẹ bá bọ̀ lórí YouTube. Yorùbáwùyí náà ni mò ń jẹ́ ọkọ̀ tẹ́kí ń wò mí lórí TikTok yẹn. Wọ́n lè máa fi wò mí lórí YouTube. Yorùbáwùyí náà ni ẹ má bọ̀ lórí YouTube. Or +718 5020 WhatsApp call nìkan 718 5020 573 ọkẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí orúkọ tẹ́ fi ń wò mí yẹn náà nìkẹ́ wá wò wá ń bẹ̀ nọ́mbà mi wà display ọmọ olóògbé bá gbóhùn sókè. ẹ kú lédè àsìkò yẹjẹ yíyan mi ṣe ń gbọ́ àwọn tó wà lórí TikTok o àṣẹ o àṣẹ Ìdùmarè. Team number 1 làwa for life. Team number 1 lẹ́wà kíkan ṣe ẹ̀mí ẹ̀ ṣáá ni jẹ́rìí àwọn ìyá mi. ẹ ń wo bí pé kágbá kó kàn ṣe é. Iṣẹ́ olóyè tó ní kan fi sílẹ̀ olóyè tó ní kan fi sílẹ̀ tó lóyè yẹ owó ti wà lára ẹ̀. Wọ́n ti kẹ́ bàbá síbẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ti kẹ́ bàbá síbẹ̀. Wọ́n ti kẹ́ bàbá síbẹ̀ wọ́n ti bàbá ṣubú. Ìyá mi TikTok ni ìmọ̀ ṣe mo fẹ́ pàtẹ́wọ́ fún yín mi ìmọ̀ ṣe mi ìmọ̀ ọkọ̀ ṣe lórí TikTok mi ìmọ̀ mi ìdẹ̀ kọ́. Ẹ jẹ́ kí ẹ máa bá tiẹ̀ lọ jèrè kọ́ lọ pọ̀ sí wa. 1 million wọn àkàndé èèyàn fúnra rẹ̀ CSI bẹ́ẹ̀ ni ó ń bá bọ̀ ọkọ̀ ìyá láyà wọn à ń bá bọ̀ ẹ ṣe màámi wọ́n ní wọ́n ti kẹ́ bàbá síbẹ̀ wọ́n ti bàbá ṣubú àwọn ó lè padà ní solution náà ẹ wá gbọ́ sókè. Bàbá Èkìtì èdè ẹ̀kẹ́ wá fún wa ní information lẹ́nìí. Bàbá Èkìtì mo máa ṣe ṣòlọ lánàá torí tí wọ́n ní pé kò sinmi bẹ́ẹ̀ mo rí mo tó ń ṣe ṣòwò Bàbá Èkìtì mo fẹ́ kó sinmi nílé ẹ bá gbọ́ sókè Bàbá Èkìtì ẹ̀dá ẹ bá gbọ́ sókè ẹ ní dààmú. Àṣẹ Èdùmàrè àwa ti number 1. Ṣe rí ibi tọ́rọ̀ dé yìí èmi ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni pé wọ́n nẹ́nìkan yìnbọn fún olóyè Sunday Igboho. Bẹ́ẹ̀ni. Bí mo ṣe kọ́kọ́ gbọ́ fèrè mo sáré jáde kúrò pé ṣé ìyàgbẹ́ gbóná ìyá mi àwọn fáńsì olóyè àwọn tá a jẹ́ Sunday Igboho pọ̀ apọ̀ gan ètò jẹ́ orí nǹkan kan gbọ́dọ̀ ṣe ètò jẹ́ orí bẹ́ẹ̀ni gbogbo àwa tó kù ní Ọlọ́run jẹ́ ká ní ìsinmi ká ní ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ni kẹrí ibi tọ́rọ̀ dé yìí a gbọ́dọ̀ pa ìjì ká fi hàn ìjì o lọ́wọ́lọ́wọ́ yìí o kí n kọ́kọ́ sọ ti ọba ìlú Olúbàdàn tí wèrè yẹn mú àti eégún Olóòlù ṣé ẹ rí ohun téèyàn bá jẹ́ ni kéèyàn jẹ́ kó sì ẹ̀jẹ̀ kan mọ̀ pé ohun tí mo jẹ́ lélẹ́yìí. Bẹ́ẹ̀ni. wọn ò ní yé ṣe rándanrandan yìí tó bá dé pé wọ́n ti kí ọba télú àbí lórúkọ amúgbó tìbí. ẹ kí ẹ máa ṣe èmi tó wà. tó wáyé pọ́n ní ti kì í níwọ̀ ìyá mi tó wáyé pọ́n ti kì í níwọ̀ wọ́n ti fún ní ọwọ́ ìbáwí ráńpẹ́ gbogbo àwọn tó ń ṣe rándanrandan yìí ò ní ṣe wọn ò ní ṣe ṣùgbọ́n nítorí pé a dákẹ́ wọn lóbìnrin ò gbọ́ awo egúngún lobìnrin lè ṣe awo gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè mọ̀ wọ́n ní tóbìnrin bá fojú korò bá nítorí tóbìnrin bá ti fojú korò tó rò ó gbé àwọn obìnrin míì àtúnwá wọn náà fẹ́ fojú korò ṣe bí ìyá alágbádá fojú korò ń jọ òní ìṣòbórò ò gbé àbúrò mi ò yẹ tó nínú àwọn ènìyàn ọmọ ẹ̀yìn Judas Iscariot máa ń wà ń bẹ̀ o Judas Iscariot ó máa ń wà ń bẹ̀ so káwọn Yorùbá àwọn ọmọ Yorùbá ògidì ẹ jẹ́ ká fi ohun tá a jẹ́ ká sọ pé ohun tá a jẹ́ leléyìí. ẹlẹ́bọ ni wá. ẹ jẹ́ ká sọ pé ohun tá a jẹ́ leléyìí
ẹni tó bá ti ṣe ohun tẹ́nìkan ò ṣe rí kójú ẹ̀ rí ohun tẹ́nìkan ò rí rí wọ́n á sá wọ́n á bẹ̀rù ó yọ̀bọ̀ kẹ́mu wọ́n á máa wò wá wọ́n máa ṣe mí ẹ ṣe gan Yorùbá wì tó bá yẹ pé Sunday Igboho kì í ṣàkàndá èèyàn kí la ká máa wí jẹ́ mọ̀ pé tó di ẹ̀yìn bá lulẹ̀ gbìn àwọn ọmọ èèyàn á túká. bẹ́ẹ̀ni. tó níbi tọ́rọ̀ dé yìí Sunday Igboho ìkíyèsára gbọ́dọ̀ pọ̀ gidi ọ̀gbẹ́ni yẹn kì í ṣe ọmọ ìlú ẹkùn tòótọ́ àsáwọ̀ ni wọ́n rán wọn wá ní Yorùbá wí iṣẹ́ rántí bàbá kan tó sọ ẹnu yàmàyàmà ń gbọ̀n kan pé tí Sunday Igboho bá ṣe kíní kan ìhun tó máa ìhun táwọn máa lò ẹnu yàmàyàmà bẹ́ẹ̀ fẹsẹ̀ rọ́gbẹ̀. ó yẹ pé ohun tó bá lò àwọn máa sọ di kíní àwọn máa sọ domi wọ́n ṣì wà o wọ́n ṣì ń dọ́gbọ́n ṣùgbọ́n Ọlọ́run ò ní fún wọn ṣe. ẹ ṣe ń bàbá wa. nọ́mbà wà lèmi wá orin tèmi máa wá fún Sunday Igboho. síbi nọ́mbà wà lẹ́wà ó ṣe nọ́mbà wà ní àwọn Yorùbá ọmọ aládé kú ṣe pẹ̀lẹ́ o Ìgbòho ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ inú báráyé Ìgbòho ṣàṣe pẹ̀lẹ́ o ọmọ aládé kú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ inú báráyé ọwọ́ ayé ò ní ká ẹ àṣẹ àṣẹ. Bàbá Èkìtì wọ́n ní ẹ pè wọlé o àwọn tí Bàbá Èkìtì àwọn tí ti ní ẹyẹ Bàbá Èkìtì pè wọlé Mrs àbí Mr kí lórúkọ yìí sà ẹ máa gẹ́tẹ̀ lórí TikTok. Bàbá Èkìtì àwọn tí wọ́n ti welcome yín lórí YouTube wọ́n ní where is Bàbá Èkìtì Bàbá Èkìtì àwọn tó fẹ́ fọlọ́pàá mú yín ti wà níbí yìí o wọ́n ní ẹ̀yin péjú ọ̀rọ̀ ẹ bá ti dé ẹ bá ti pè wọlé àwọn tó fẹ́ fọlọ́pàá mú yín ti dúró lẹ́yìn ẹ bá gbọ́ sókè. ẹ ní dààmú. ẹkúnjẹ mẹ́ta ẹkúnjẹ mẹ́ta oyún ò ní wá aláṣẹ ìgbìmọ̀ rẹ ẹkúṣẹ ìlú Ọlọ́run àgbà ọgbọgbọ èmi ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé olóyè Ìgbòho àkámọ́ kì í pẹkùn náà máa pè àkámọ́ lè pẹkùn láíláí Ọlọ́run bàbá máa ń sọ bẹ́ẹ̀ pé Ọlọ́run ló dáhùn bẹ́ẹ̀ kò ṣe mímọ̀ ṣe tòun náà Ọlọ́run ló dáhùn bẹ́ẹ̀ ṣé ẹni tó bá tó wá ń gbógun pé igbó ìṣèlú ẹni mú láṣẹ Èdùmàrè láṣẹ Ọlọ́run ọba tó dá bàbá náà bẹ́ẹ̀ Ọlọ́run á máa mú wọn sọ́dọ̀ kíákíá àwọn alálẹ̀ ló dìde ẹwọ àfáà ìdó ń sọ̀rọ̀ Ibrahim Traoré president Burkina Faso ó sọ pé àwọn kan lọ kọ́ṣẹ́ ní Saudi ipò òun ti tètè sọ fún ẹ pé ibẹ̀ ẹni kẹ́ ẹ bá ẹ má wà lé mọ́ o ẹ má wà lú òun mọ́ o tẹ́bà ti mọ̀ pé ẹ kọ́ technology àbí ìwọ̀kọ̀ báyẹn ẹ wá nǹkan táwọn àbá yìí wọ́n fẹ́ fi style gba ọgbà agbára bàbá wa yẹn kọ́ wá gbà sí fún wa gbogbo àwọn agbára yẹn ló fẹ́ gbà kú lọ́wọ́ wa so nítorí ẹni mufti wo ṣe ń ṣe ní yàmà yẹn oníwèé tó kọ̀ lọ ń sọ̀pọ̀tì èyí sí agbèdègbà àwọn Fúlàní náà lòun náà jẹ́ Ọlọ́run ìdẹ̀ ní fún wọn ṣe Ọlọ́run ní fún wọn ṣe lórí ilẹ̀ Yorùbá yìí àwọn alálẹ̀ dẹ̀ dúró a lè dúpẹ́ fọlọ́run wípé gbogbo nǹkan tó gbàgbára tó ń sà náà pàbó náà lòun máa já sí láṣẹ Èdùmàrè pàbó gbogbo ọlọ́wọ́ láṣẹ̀dá tó fi ṣẹ̀dá Ìgbòho ohun ọ̀nìyàn ọ̀tá òyìnbó ọ̀tá òyìnbó láṣẹ Èdùmàrè ẹ wá wo gbogbo ẹwọ tó ní wọ́n yìnbọn tó ń sìn yìí èmi mọ̀ ẹgbẹ́ nọ́mbà wà ní mímú torí pé kò sí ìdarí kìfẹ́ ní tó bá da lọ. tí nọ́mbà wà lẹ́yìn náà wà ó padà gẹ́ started àwọn aláwìn tí nọ́mbà wà àwọn aláwìn ògbó apáṣá ni òyìnbó sí mi. ṣe fún mi wọlé ọ̀hún ní ìhà ìyá mi àṣẹ Èdùmàrè òyìnbó sí mi lójú ogun ọ̀gbẹ́ni ọ̀run lọ́nà tí máa dájọ́ kò ń ṣayé. Bàbá Èkìtì ẹ̀yìn àtọ́lóyìn Sunday Igboho ṣe rí wàhálà tó ń tẹ́ dá kalẹ̀ yìí méjì iye oyè tó bá ti fún mi nílùú òkè kẹyà rẹ́dí àti lọ wúyè ni ẹ̀yìn àtọ́lóyè wàhálà tó ti dá kalẹ̀ kìí sọ̀rọ̀ kan ẹ máa gbó sókè. Bàbá Èkìtì wá. ẹ kalẹ̀ mà. ẹ kú dé dá sí lórí. Yes ma ẹ kú ètò náà mà á dúpẹ́ fọlọ́run akú ẹ̀yọ́ Ọlọ́run akú ẹ̀yọ́ Ọlọ́run akú ẹ̀yọ́ Ọlọ́run akú ẹ̀yọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ wa adúpẹ́
adúpẹ́ lọ́wọ́ ìyá àti bàbá ẹ̀ lọ́run gbogbo ọmọ Yorùbá dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo àwọn alálẹ̀ wa tán bá wa dúró tì í ṣé wá rẹ̀ tó wu ìwà yẹn o ọkùnrin kò àmọ́ àwa ò mọ̀ báyìí gbogbo orí ọmọ Yorùbá pátá ló máa dá lẹ́jọ́ tọmọtọmọ ẹ̀ gbogbo orí àwọn tó ti kú tí Fúlàní ti yìnbọn pa nílẹ̀ Yorùbá yìí o tóun wá wò tí ọpọlọ ẹ̀ dọ̀ ìfù bí àṣà àwọn wèrè yẹn ọpọlọ ẹ̀ dọ̀ ìfù. kò sọ yìí ó dọ̀ ìfù. ó bá dówó náà fún owó yẹn ló máa pa. o kò ní rí owó ṣayé gan. ó máa tàràkà kú ni. tó bá lè jẹ́ pé ó wò ó pé ìlara yẹn náà ó máa ṣe lára kú ni kò síbi tó máa dé kò ní gbà yìí. ó máa tẹ́ káàkiri gbogbo ibikíbi tẹ́ ìwọ tó dojú ìbọn kan olóyè Sunday Igboho yẹn gbogbo ibi tó bá dé láyé ayé akẹ́yìn sí ẹ ọ̀run akẹ́yìn sí ẹ ọ̀run abiyamọ akẹ́yìn sí ẹ gbogbo tó ń pè ní obìnrin láyé akẹ́yìn sí ẹ kó o tún rá láàánú mọ́ kó o tún rí olóore mọ́ kó o ṣe gbìyànjú láti dá ọmọ Yorùbá lóró yẹn ọ̀run á dá ẹ lóró ìkúnlẹ̀ abiyamọ á dá ẹ lóró ẹni tó dẹ̀ gbéṣẹ́ yẹn rán ẹ náà Ọlọ́run á dá lóró ìkúnlẹ̀ abiyamọ á dá onítọ̀ọ̀tọ̀ ìyàwó team number 1 lẹ́mọ́ àbí team number 2. Ilẹ̀ Rúmà. Team number 1 lẹ wà bí team number 2. Èwo ni team number 1 bá. Team number 1 ni pé tó fẹ́ pẹ́ yìí ní Sunday tó fẹ́ pẹ́ èmi ní Sunday Igboho èmi ní team number 1. Sunday Igboho ní team number 2. Team number 1 kò fẹ́ pẹ́ mi ní Sunday ẹni sùrùmà. Team number 1 kò fẹ́ pẹ́ mi ní Sunday Igboho nǹkan máa ṣẹ̀ ní ẹ̀ ṣáá ni. Nǹkan á ṣàṣe ṣáá ni. Àwọn team number 2 ló support Sunday Igboho. Wọ́n ní bóyá ṣe náà ló dáa pé oníjọ́ mi. Kó tó di pé bàbá tó sọ̀rọ̀ nìkan ni pé àwọn náà máa èmi náà tí number 1 ní ìbàdí ó sì ká má parọ́ tó bá pè mí èmi ní immediately yẹn wà láì tí kò ní wọ́n máa gbé délé ni. Àmọ́ ní sẹ́ẹ̀tì support olóyè tí number 2 lẹ́wà. Bẹ́ẹ̀ ó ní ọgbọ́n ló pè jẹ́ ká pàgbà ní wèrè. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mi bí mo ṣe mọ́ra mi yìí mi ò ní rántí Ọlọ́run tó wà lẹ́yìn olóyè Ìgbòho Ọlọ́run tó wà lẹ́yìn bàbá wa yẹn òun ló fún ní ọgbọ́n ló fún ní làákàyè ṣe understand tó yẹ kó lè ronú àdá moment. ẹ máa lọ ó dàbọ̀. ẹni tí lọ ó ìkù. ẹ ní lọkẹ lọ. ẹni support ti sọ number 2 ẹ máa lọ. tó bá jẹ́ mi ni ṣùgbọ́n àdúpẹ́ fọlọ́run Ọlọ́run tó fún wọn lọ́gbọ́n ẹ̀ torí ìyẹn náà bá kẹ́yìn sókè sí náà bá máa sọ káàkiri lọ fún wọn ìbárí bí ọ̀fun kí náà ti ń pè. bí ọ̀fun ejò. ejò èrè bá fẹ́ gbé nǹkan mi ibẹ̀ ló fún ẹ bá ń ká àtọ wọn àdúpẹ́ fọlọ́run wọn rẹ́rìn-ín ayé wọn ti bàjẹ́ ìyẹn lọ bẹ́ẹ̀. bàbá wọn lóye Sunday Igboho ẹjọ́ nítorí Ọlọ́run ṣé wá rí gbogbo àwọn tẹ bá máa gbà báyìí àtàwọn tẹ ti gbà tẹ́lẹ̀ gan bí nǹkan tí ìyàwó àtọ náà yẹn ẹ jẹ́ kí àwọn tó máa tẹ̀lé wọn wá ẹ jẹ́ káwọn náà wá búra. wọ́n ní gàrántọ̀ pé ajọ máa parí papọ̀ ní ẹ̀yìn gàrántọ̀ ẹ̀ tó bá ti yí àwọn tó bá ti ṣe wèrè. ẹni tó ṣe onídùúró fún wọn á búra tọmọtọmọ á búra tìrantìran tí nǹkan tí ẹni tí mo ṣe onídùúró fún ìbá ti dalẹ̀ yín o báyìí ni kò ṣe oògùn kó pa ní tìrantìran àtọmọ ọmọ gbogbo ibi tí generation gbogbo tó ń ṣe pátápátá tó bá wà bẹ́ẹ̀ ni torí tí wọ́n bá pa ìdínà ìdí ẹ wò ó tàbá ṣe wèrè fọmọ yẹn ni ọmọ bàbá ẹni ò ní ríyàn sá o. ẹ ṣe ìyá mi ẹ ṣe. so bó ṣe rí nìyẹn kó lóye Ìgbòho kó torí Ọlọ́run kó tún ra mú kó dẹ̀ wò kó kíyè sára Ọlọ́run adé túbọ̀ máa bá wa ṣọ́ wọn. ẹ ṣeun gan ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ bá mi download tap send ẹ jọ̀ọ́ ẹ bá mi lo promo code mi Abiola 223 ní àkọ́kọ́ tó bá fẹ́ send owó sí Nàìjíríà àwọn kan tó bá fẹ́ send owó sí Nàìjíríà ẹ bá mi lo Abiola 223 direct deposit là ń ṣe ní third party tẹ́ bá ti bá wa download Abiola tap send tẹ́ lo Abiola 223 ẹ máa gba $10 lákọ̀ọ́kọ́ tó bá kọ́kọ́ ṣe transaction sí Nàìjíríà kò bá yẹ pé dọ́là lè ṣẹ́ o kò bá jẹ pound o kò bá jẹ euro ẹni owó tó bá ti ṣẹ́ tó bá fi lè lo Abiola 223 lákọ̀ọ́kọ́ nítorí tí bá wà lọ adúpẹ́ fún yín o kò yóò sì fún yín o ẹ bá wọn àjòyè aládàá nìkan tó bá mi share ẹ bá mi share tap send kàn bá mi download ẹ káàkiri ìjà mi bá wa gbóhùn sókè. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ̀ẹ̀mejì mo ti lọ yàgbẹ́ sí níbi ìkọ́ tẹ̀ ń sọ yìí ẹ jọ̀ọ́ kí ló rí lè ṣẹlẹ̀. sẹ́yìn tẹ̀ tí ní àgbẹ̀ la máa ṣàlàyé fún báyìí torí Ọlọ́run. ìgbẹ́ yẹn náà kàn sáré inú mi ṣe kùkù ìgbẹ́ yẹn kàn sáré wá náà ni ẹ má bínú.
mo ń gbọ́ pé wọ́n náà yìnbọn fún Sunday ẹ mọ̀ pé mo sọ́jú òní pé lọ́kọ̀ gbọ́dọ̀ ṣẹ̀mí ẹ̀ o. lọ́kọ̀ gbọ́dọ̀ nǹkan ò ní ṣẹ̀mí Bàbá Èkìtì la máa mú. lọ́kọ̀ gbọ́dọ̀ mi ò rí lè mú understand nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ jòkó kẹ́ máa gbọ́ wa nìṣó ara àwọn tó kó lọ sójú ogun náà yìnbọn fún ó dọ́ṣẹ́ wò lára olóyè ó yin fún ó sàǹpá olóyè wò pé ọ̀gbẹ́ni gbà kó jẹ́ ẹ wá fẹ́ gbọ́ kì í ṣe olóyè nìkan ló yìnbọn yẹn fún o kì í ṣe olóyè nìkan ló yìnbọn yẹn fún o ẹ bá gbọ́ sókè. ẹ ló máa mi ò bá rí. ẹ ní ṣe òfò tí kílẹ̀ wà ṣẹ́. dátì ẹ̀gùn ohun àlọ́ ṣe àwọn tí nọ́mbà àwọn tí kò gbọ́ nǹkan kan àwọn tí wọ́n ti gbé wa létí lọ àwọn tí wọ́n ti gbé tiwa lọ lórí Sunday Igboho. ọmọ ẹrú tó jẹun tán tó ń ṣekùn bẹ́rù sí olówó ẹ̀ aṣọ pé pọ́n nìyẹn ọ̀rọ̀ yẹ ebi ń pa ẹ̀yìn aláṣọ pé pọ́n ni ajá náà ẹ̀ka sọ̀rọ̀ èmi ìgbọ́ kankan lórí ọ̀rọ̀ tó lóye lórí ọ̀rọ̀ olóye àgbọ̀ ẹni tí wọ́n ti gé tiwa lọ ìgbọ́ kankan mo lé mi ìrírí gbọ́ bọ̀ ẹlẹ́yìn tó wà ńlẹ̀ ẹ̀mí gbọ́ mi tiẹ̀ sí ìrí fídíò kankan bóyá kẹ́ ẹ dúró kẹ́ máa gbọ́ tà ń ṣe lọ ẹ̀rọ yìnbọn ó kàn fáàmù bàbá bẹ́ẹ̀ náà ó kàn fáàmù bàbá wò yìí ó yẹ wò yìí. bọ̀ ṣe rí lórí owó wọn kò yẹ kí bàbá jẹ́ kó yẹ kó lọ bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe máa ń wo Amẹ́ríkà fíìmù àmì. máa ń wò lẹ́kọ̀ọ̀kan. wọ́n máa ń ṣe nǹkan kan mi ìfẹ́ sóyìnbó ẹ̀ wọ́n máa múyàn lọ́nà tó bá múyàn lọ́lé ńlá wọ́n máa pò pọ̀ fún bẹ̀ ó máa sọ àwọn tó ràn. ó máa sọ àwọn tó ràn tó. wọ́n bá lọ pò pọ̀ fún bẹ̀ ṣé àwọn tọ́jú wà náà máa lọ pò pọ̀ fún èyí tó bá sì kú nù wọn náà á bá rí ńlẹ̀ wọ́n máa sọ àwọn tó ràn wọ́n sì kú kí bàbá máa yẹ kó máa lọ báyìí kò ń ṣe gbogbo ẹ̀ náà ni kàn jẹlẹ̀ ó máa padà jẹlẹ̀ bọ̀ kọ́kọ́ lọ pò pọ̀. kó tó jẹlẹ̀. ó máa jẹlẹ̀ dandan nìyẹn. dandan nìyẹn kọ́kọ́ pò pọ̀ fún torí kán lè sọ̀rọ̀. ó lè sọ̀rọ̀. màámi ẹ gba ìdálẹ́ ní ẹ̀sán. wo èmi ò tẹ̀tẹ̀ mi tiẹ̀ ní rántí mi ní rántí pé ó fẹ́ wá confess mi ní rántí Bàbá Èkìtì má pè yín sìn ẹ kí n pè ọ́ méjì sí máa pè Bàbá Èkìtì sìn. ẹ bá wa gbó sókè sà. mo gbọ́ gbogbo ẹ̀ tó lọ ṣùtì Sunday Igboho kò mọ̀ pé ọmọ gbogbo Yorùbá lòun ṣùtì ni. kógun lè bá apá ní oṣù àwọn àjẹ ayé obìnrin gbogbo wọn ló wà lẹ́yìn Sunday mi ò rò pé ó ń dín sí sàdúrà tí wọ́n ń gbà fún Sunday. mo ti sọ ṣe special person ẹ bá wọlé. Number one mo wà ṣùgbọ́n nǹkan tẹ́mi fẹ́ kí wọ́n ṣe kí wọ́n tọ́ṣọ ọ̀gbẹ́ni yẹn kó confess àwọn tó rìn wọ́n rán ní sẹ́yìn wọ́n fẹ́ tẹ̀sí agbára olóyè wò ni. kí ni mo wí. wọ́n fẹ́ tẹ̀sí agbára olóyè wò ni. bẹ́ẹ̀ ni ṣáàni tó ní ẹ̀sìn rò pé wọ́n mọ ọ̀rọ̀ èèyàn tí olóyè jẹ́ ẹni tó dúró fún katapila nílùú ní àdúgbò ẹ̀ nígbà tí wọ́n fẹ́ bọ́bẹ̀ tó fèsì gọ́ọ̀mẹ̀ntì kó tẹ̀ tó wájọ́ Yorùbá nation tó gbà pé kí wọ́n wọlé àwọn ní sọ́kà I'm telling you katapila ó dọ̀tí pé kò ní ṣiṣẹ́ kò dẹ̀ ṣiṣẹ́ Sunday tí àwọn yẹn ó dúró fún níwájú katapila pé kò ní ṣiṣẹ́ wọ́n dẹ̀ gbé mi wá kò ṣiṣẹ́ bó ṣe wọlé àwọn tó wà ní sọ́kà ní sọ́kà bẹ́ẹ̀ ni. okay. Bàbá Èkìtì ní network àwọn ọ̀dà ni o. ó yẹ kí wọ́n tẹ̀sán ẹ̀kọ́ mọ àwọn tó rán. ó dà sá. ok ìkejì àfáà tó lọ sọ̀rọ̀ nípa Olúbàdàn orí ẹ̀ ò pé kọ́kọ́rọ́ orí ẹ̀ ti sọnù ó yẹ kí wọ́n nà ìmọ̀ tó jẹ́ pé ṣé àwọn balẹ̀ wọ̀nyí tí wọ́n sọ pé wọ́n wá ṣàríà lọ. lọ́wọ́ rẹ̀ ló máa pa wọ́n dànù. àwọn kan wà bẹ́ẹ̀ mo rò pé mo kọ́ sí kíní àwọn kan ṣé ẹ̀rí pé ọmọ àlè làwọn pípù wọ̀nyí àwọn ló yẹ ó yẹ kó bẹ̀rẹ̀ sí sọ̀kò pa àwọn pípù wọ̀nyí. àwọn olórí ìwú ọmọ. ẹ̀dẹ̀ wá jáde àlọ́ ṣé kò sí kírísítẹ́nì ń bẹ̀ kò sí àwọn oníṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ tẹ́ ń wá jáde àlọ́. ẹ̀rí pé you see how people are eléyìí ṣó gbogbo àwọn ọmọ Yorùbá dárò orí wa Olúwa wà pẹ̀lú yín. ẹ ṣeun bàbá mi. ẹ lọ wo fídíò tí mo jùlẹ̀ sórí YouTube láàárọ̀ lórí YouTube Yorùbáwùyí ẹ lọ wo ńbẹ̀ ní nọ́ọ̀tì àwọn tí wọ́n jí àwọn èèyàn gbé ìjọba fún wọn ní 5 billion
àwọn tí nọ́ọ̀tì nísìn wọ́n á tó bẹ̀rẹ̀ sí ni máa para wọn burúkú báyìí àwọn tó jáwé èèyàn gbé ìjọba gbé 5 billion kalẹ̀ 5 billion kí ni 5 billion lè ṣe Nàìjíríà of today wọ́n fún ọ ní 5 billion àwọn tó lọ bá wọn gbowó àwọn tó ṣá owó sí mẹ́ta wọn àwọn Boko Haram ti bọ́ta wọ́n ní 5 billion ìjọba fún àwọn 1.9 làwọn ará ọlá Nàìjíríà ti tán so wọ́n lè gbá àwọn Boko Haram wọ́n tún gba Boko Haram o Nàìjíríà tún gba Boko Haram ó wà lórí YouTube Yorùbá Wuyì àárọ̀ yìí mojú kalẹ̀ nípa bí aago 9 àárọ̀ wọ́n gba Boko Haram ogun dé o wọ́n pa á gègé síra wọn lára ní nọ́ọ̀tì ẹjá kò rí búkú yín ló mẹ́ àwọn àǹfààní fẹ́ ṣe èrè náà máa kó yín lọ nọ́ọ̀tì ẹ lọ́ máa lọ Sambisa ọba fẹ́ bá wọn gbé sókè ó lè gbé nígbà à ń gbọ́ yín. àgbẹ̀ náà mo ṣe pààrọ̀. bá mi ẹ̀ ní ṣòfò Mr. S ṣe wà ń bẹ̀rẹ̀ tó bá síbẹ̀ ká drop yín o ta somebody yọjá bọ̀ ta somebody yẹn mi ẹ̀ sọ̀rọ̀ látẹ̀kọ́ má lọ wà ní port page bàbá mi ẹ̀ sọ̀rọ̀ gàrí à ń gbọ́ yín. ok so ní lọ́dọ̀ ti Olúbàdàn yẹn tàfà àjágò. ṣé àfà àjágò ló ń jẹ́. èmi fún lórúkọ yẹn ni àfà àjágò. ó dẹ̀ padà já sí kànga ni. option méjì ló ní tó bá ń gbọ́ mi báyìí bóyá tó bá ń gbé tó yí option méjì ó ní option méjì tí ò la wàhálà rárá. option àkọ́kọ́ ni pé tó bá kun ọ̀la tí olólùfẹ́ jáde ó lè kúrò nìbàdàn tó wáyé ìbàdàn ló ń gbé lóòótọ́ ó lè kúrò nìbàdàn pẹ̀lú àwọn ìyàwó àtọmọ. so tó bá dẹ̀ di ìjọ́ kejì tí olólù jáde kó wọlé nìbàdàn padà. tàbí option kejì tó ní ni pé tó bá dijọ́ tó lólù jáde ó kóyàwó ẹ̀ àtàwọn ọmọ tó bá jóbìnrin inú wọn ó kó wọn síwájú ó dẹ̀ lọ pàdé olólù ó simple gan yóò lágbára lọ èmi Kùránì wà lọ́wọ́ ẹ̀ kó lọ pàdé ẹ̀ pẹ̀lú àwọn tó kọ́ ẹlẹ́wàá dání kó lọ pàdé olólù ìyẹn bẹ́ẹ̀ in fact ìgbà tí mo wo fídíò ti olóyè yẹn inú mi kọ́kọ́ dàrú ná kò fọ́ọ̀nì o mi ò tiẹ̀ in fact kò fọ́ọ̀nì rárá because mo mọ̀ pé nǹkan yẹn máa ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ mo mọ̀ kó máa ṣẹlẹ̀ because àwọn ọmọ Gani wà nínú wọn ti wà nínú ìlú ẹkùn tẹ́ bá rántí program kan tẹ́ ṣe tẹ́nìkan sọ ẹni ìlú ẹkùn yẹn o àwọn ọmọ OPC wọ́n máa fi àwọn ọmọ OPC sínú ìlú ẹkùn sí pé kàn lọ join so ó ti ń ṣẹlẹ̀ ara wọn nìyẹn so bọ̀bọ̀ yẹn kò lè life olùwà the same ẹ̀kọ́lẹ̀ ọbẹ̀ omi kún àgbà ọbẹ̀ kíní ní kún àgbà wọ́n ti ṣe wọn mọ́mọ́ kún wọ́n ti ṣe nǹkan fún wọ́n ti pò pọ̀ fún bó ṣe wà yẹn. wọ́n ti kẹ́ bàbá síbẹ̀. ẹ máa kò tí ẹ láìpẹ́ kò lè balance mọ́ bó ṣe wà yẹn kò lè balance mọ́ wọ́n ràn wá ni wọ́n ti ṣiṣẹ́ yẹn tán òun ni wọ́n rán pé kó lọ lò ó. kó lọ tẹ́ẹ̀sì ẹ̀ wò. òun ni wọ́n rán pé kó lọ lò ó ni kó lọ tẹ́ẹ̀sì ẹ̀. ó kàwé láyé. àti kílà náà ni wọ́n jọ kílà tó lóye jọ dúró ni. wọ́n jọ dúró ni. ó dẹ̀ yìí sún wọn. lákọ̀ọ́dẹ ni bàbá wà. lákọ̀ọ́ bí ìbọn. bóyá tó bá mọ iye àwọn tó ń gbàdúrà fún léyìn everyday ni kò ní dọ́rùn kan tó dánwò yẹ̀wò. àwọn ní kí wọ́n rẹ́ lómi. ẹ bá wa tẹ́tọ̀ pọ̀ lórí show yìí. àwọn ní kí wọ́n rẹ́ lómi. ẹ ṣe ní bàbá mi ẹ bá wa láìkè ètò yìí èèyàn tó láìkè ètò yìí kò tó dáa jẹ èèyàn tó ń wo show yìí kò dáa bẹ́ẹ̀ rárá kò dáa bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ẹ bá wa láìkè ètò yìí òun làwọn orí TikTok ṣe lè sọ̀rọ̀ wáyé gbé wọn lẹ́nu drop because wọn power tap ẹ bá wa gbósùn tó bàbá mi. ẹ kú ètò. ẹ ṣeun sa ní dààmú. adúpẹ́ ewu tó rí kọjá. adúpẹ́ o congratulations to us adúpẹ́. àní Ọlọ́run ní jẹ́ kí ẹ ṣẹlẹ̀ sí wa. àṣẹ ìṣẹ̀lẹ̀ sí wa. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé lórí ewúrẹ́ onírùngbọ̀n tó sọ̀rọ̀. ọmọ ẹrú. ó kọ́kọ́ gbọ́ ọ̀dọ̀ bàbá wọn lọ.
ní Kánò àbíbo ni bàbá wọn wà. Ẹ bá wa mú ó lọ sọ fún bàbá wọn pé kí káwọn èèyàn wà máa dọ̀bálẹ̀ kí mọ́. Orí ẹ̀ burú bí eégún tó ń léwé rè ilẹ̀ Yorùbá lọ́pìbẹ̀. Wọn ò sọ pé Saudi, wọn ò dẹ̀ sọ pé Kánò àbí Kaduna. Tó ní pé tó lòlù bá jáde. Ẹjọ́ wọn kọ́ ẹjọ́ bọ̀dàmúgbó ló fà. Tí ó bá sí bọ̀dàmúgbó ni kò sẹ́ni tó máa jáde láti máa sọ̀rọ̀. Ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ò ní tọ̀rọ̀ olóyè. Àwa tá à ń sọ̀pọ̀tì olóyè gan-an mo fẹ́ lè sọ pé 70% ò mọ orú èèyàn tó lóyè jẹ́. Nǹkan tó fi lè mú ẹbọrọ owú tó fi ń bẹ̀rù olóyè ó yẹ kẹ́ mọ̀ ẹ́ pé nǹkan kì í sẹ́sẹ̀ ràgó. Ọbásanjọ́ kọ̀ǹfàmù ẹ̀ wípé olóyè ò kì í ṣẹran ọdún kan. Ó dá mọ̀ lọ́sàn kò ní gbé náà wò lóru. Kò ní gbé náà wò ká má sì wá sọ pé àwọn ẹ̀sìn wẹ́wẹ́ àwọn ẹja yọyọ tábà fi mú gàrí. Àwọn oníge ewédú àwọn tó jẹ́ pé wọn ò lè dá mi dúró lójọ́ náà. Àwọn náà kí tó pọ́n tí wọ́n ti gbége ewédú dání ọtí bìlífì wọ́n ti pẹ̀lú àwọn ní nǹkan pàtàkì. Kò ní dá fẹ́ni tí ò ní dá fún un nìkan January to December. Ó ṣe ọmọ àdúgbò ni. Ó dà kó ní tàwọn bọ nǹkan kéde bí òsín nọ́mbà 1 mú òsín nọ́mbà 2 bọ̀ tó olóyè ní àdéhùn kan pẹ̀lú ilẹ̀ Yorùbá. Àdéhùn yẹn olóyè ò lè ṣe ìbàjẹ́ fọ́mọ Yorùbá. Ó nìkan tí yẹn fi jẹ lọ. Kò tó ṣe nìyẹn pé òun ò ní fọwọ́ fọmọ Yorùbá. Gbòkì nìyẹn ìgbà tí mo gbọ́ prógrámù yẹn lánàá omi bọ́ lójú mi pé Ọlọ́run ṣàdá nínú gbogbo nílẹ̀ Yorùbá ni. Ọlọ́run yà sọ́tọ̀ ó dà báyọ̀ pé bí irú èmi ni. Igbó tiẹ̀ yí pé mo tiẹ̀ gbọ́ pàlà fọ́ yẹn gan-an òde ní kíkọ́ bá mi bẹ̀rẹ̀ sógun. Ògùn ti pálẹ̀ ṣẹ̀ṣẹ̀ team number 1 lẹ́wà bí team number 2 ní fẹ́ rojọ́ àgbà nǹkan lórí péjì tíìmù wo lẹ́wà team number 1 àbí team number 2 ní ògbà nǹkan kan. Olóyè lè mi support. Team number 2 lẹ́wà ó dàbọ̀ lọ́gbọ́ lóye get out. TikTok àfiṣe lórí TikTok àfiṣe ni pé èèyàn máa gbé yín wọlé lórí TikTok yẹn ẹ máa yẹ kí èèyàn gbádùn irọ́ ni ẹ ṣe awálewájú pé Ọlọ́run aṣọ ni o disconnect kóra yín kó lórí TikTok fún mi ẹ kára máa gbádùn ẹ tó bá fẹ́ wò mí tó wà lórí TikTok ẹ máa wọ̀ lórí YouTube nọ́mbà mi wà mẹ́tẹ́ fi lè pè wọlé TikTok yẹn jọ tó lọ fọlọ́run ọba abẹ yín ẹ ṣáà dúró láàyè yín ẹ má fi wàhálà gba ẹ̀mí mi ní oṣù olóyè ló gbọ́ kíní èmi wọ́n ti gé tì mí lọ mo gbọ́ nǹkan kan tó àìlè tì mí mo gbọ́ anything ẹgbẹ́ bá gbó sókè màá mi. Ẹ káalẹ́ ìyá mi a kú oríire o. A kú oríire congratulations to us o mi gbọ́ anything. Congratulations ọmọ Yorùbá o bẹ̀ gbogbo ẹni tó dá irú ẹ̀ wò tó dán irú tó ṣe yẹn wò. Bóyá wọ́n rẹ ìbẹ́ yẹn wọ́n ti ṣiṣẹ́ sára wọ́n ti ṣiṣẹ́ sórí ẹ̀ pé lọ yìí fún wọn. Pé kò lè rúlà tá lọ yìí fún un. Wà láìtàláì ó máa wọlé kọjọ́ méje tó pé. Àṣèlú èèyàn mẹ́rin ló máa kú náà tí mo yẹn bá ṣiṣẹ́ ẹ̀mọ́ èèyàn tó máa kú lẹ̀ Yorùbá ni. Àwọn abiyamọ ọ̀run Ọlọ́run ṣe níjọ́ kó ṣẹlẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ tára ayé bá ṣe ẹgbọ̀rún máa gbà á ni. Bẹ́ẹ̀ni ó tún bíbẹ̀ láàrin ọjọ́ méje àtòun àtẹni tó ràn wọ́n máa jáde láyé wọn fàyè lẹ́kọ̀ọ́ lóye. Àṣẹ congratulations to us. Gbogbo àwọn tó bá tún wá kù náà pátápátá tí wọ́n tún gbèrò orú ẹ̀ kọjọ́ méje tó pé Ọlọ́run á ṣàwọn kó lẹ̀. Ọlọ́run á ṣàwọn kúrò lé àmú wọn sọ́dọ̀ torí tí wọ́n bá já ìka olórí burúkú pẹ̀lú bí bàbá yìí ṣe ń ṣe kò sí ni kò ṣe ká ẹgbó gbogbo òdú tó lọ nílọrin from one place to another tẹwá nìyẹn ló tọ́ sí wàláì láàrin ọjọ́ méje gbogbo àwọn alálẹ̀ tó tẹ̀lé Yorùbá dúró ká tẹ̀lé Yorùbá tá a fi ń jẹ́ Yorùbá kò síbẹ̀ nìyẹn ṣe lè lágbára tó ó máa jẹ́ Ọlọ́run pé kọjọ́ méje tó dé ṣe báàná ló ṣe. ànákọ̀ gbàtọ́ lọ sí tọ́ lọ gba àwọn principal kalẹ̀ àwọn principal táwọn school tó ń kó yẹn ní Odò Ọ̀yọ́ national park
wọn àtètè gbé síta ni. a lè sọ síta olóyè ọ̀rọ̀ tiẹ̀ tó bá sọ síta àwọn tó gbà inú wa tó gbọ́ ọmọ máa gbọ́ àìmọ̀ ìkọ́ tá à ń gbé sínú tá à ń lè sọ síta. ẹni tó yẹ kán ti pa lẹ́sẹ̀kẹsẹ̀ níbẹ̀ ṣé náà. ìyára team number 1 lè support àbí team number 2. number 1 ni o. bí kókó ẹ̀mí ẹ̀ já ló ń ṣe yín àbí. ẹni tó bá ṣe ìkà kán tètè gbé fún fóònù náà padà ní team number 1 ni. ẹ̀yin number 1 ọwọ́ yín dá ẹ̀jẹ̀. inú olóyè dá olóyè ò fẹ́ ṣe kà inú ẹ̀ mọ́ lánú mímọ́ yẹn náà ló dẹ̀ yọ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ṣe ẹ jẹ́ ká máa fi wèrè wo wèrè ni. ẹ dà fún yín kápájì hàn jù. ibi tí ọ̀rọ̀ yẹn dé nísìn mo ti lọ sọ̀rọ̀ lórí ìfẹ́ lódùn fún eléyìí tí mo gbọ́ tí wọ́n ní bàbá Olúbàdàn kéde ọdún Olóòlù onírùngbọ̀n bí rúgbọ̀n owó kọ́kán. ẹlẹ́nu bí àkísè là. ipe kí wọ́n pa Olóòlù kí bàbá kan lọ sẹ́nu gbóhùn ní kò ní da fún àdéhùn ẹ̀. kò ní da fáwọn tó bì. àwọn tó bì kò ní da kò fún ní da fún ẹni tó bí àfa yẹn kò ní da fún. kò ní da fún ajágbe mọ́gẹ̀fẹ̀ rí ó ṣe tì ipe kan po Olóòlù rẹ̀ nígbàdàn àbí ta ni ògbọ́jà Olóòlù àtàjágbe mọ́gẹ̀fẹ̀ rí. irú òṣì tó pa fún wa àti jí àti ẹ̀gbọ́n mọ́. ká máa pa ẹ̀sìn àbáláyé wa rẹ́ torí àwọn Boko Haram ó jẹ́ ká pè wọ́n láfàmọ́ mo fẹ́ èèyàn kan bú mi mo ní kó má bínú ó ní kí n má sọ pé àwọn mùsùlùmí ó ní kí n ní àwọn ẹlẹ́sìn líle àwọn finance báwọn ni kí n máa dárúkọ mo ní ìyá tó bí mi mùsùlùmí ni bàbá tó bí mi mùsùlùmí ìkan náà ni gbogbo wọn ìkan náà ni gbogbo wọn àgbọ̀ kankan. àwọn ọmọ mi mùsùlùmí mo ní mo sọ́rí fún àwọn mùsùlùmí tí mo dárúkọ bẹ́ẹ̀ tí àwọn ẹlẹ́sìn líle tó ń sọ̀rọ̀ yẹn kó lẹ́ni tó bá mọ máa ń tó sọ̀rọ̀ yẹn kán bá wa double cross ẹ̀ kán bá wa mọ ibi tó ti bọ̀ èmi wá sọ fún bàbá mi Olúbàdàn mo ní nǹkan nídìí náà ti sọ yẹn wọn sọ pé Olóòlù máa jáde sí bẹ́ẹ̀ ẹni àwọn ẹlẹ́sìn burúkú yẹn